ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi nínú ilé aláyọ̀ yìí lórúkọ Jésù ẹ ó ra àánú gbà. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church. Mo gbẹnu sọ fún ilé-iṣẹ́ Seed of Life Television tí ó kalẹ̀ sí àpáta Odò Ọ̀nà Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́ẹ̀kan sí ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ohun tí ẹ fi ń gbọ́ wá kò ní di ohun ànáwó sí. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ilé ológo àtèmi àtẹ̀yin a ò ní pàdánù rẹ̀. Kókó ọ̀rọ̀ tó wà níwájú wa lónìí tí a ó jọ gbéyàwó ní ìwọ̀nba àkókò tí a ní òun náà ni gbígbé ìgbé ayé bíi ti Kristi. Gbígbé ìgbé ayé bíi ti Kristi. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà. Ọlọ́run májẹ̀mú agbẹ́yìnga ìjìnlẹ̀ ìfẹ́ ayìn yín lógo ẹ gba ọpẹ́ wa. Nítorí pé ẹ jẹ́ Ọlọ́run fún wa ẹ ò yí padà, ògo ni forúkọ yín lókè ọ̀run. Ọ̀rọ̀ yín la fẹ́ gbọ́ o. A fẹ́ kọ́, a fẹ́ mọ̀ sí i bí a ó ṣe tẹ̀síwájú àti bá ó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé bíi ti Kristi èyí tí ẹ yàn tí ẹ fẹ́ fún wa. Ẹ̀mí mímọ́ ẹ ràn wá lọ́wọ́. Ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kó yé wa. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà kó yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà láti fi gbára wa níyànjú nínú ètò ti àárọ̀ yìí tí a mọ̀ sí oore ọ̀fẹ́ fún títí òní. Ṣé ẹnìkan sọ bẹ́ẹ̀ tí mò ń gbọ́? Oore ọ̀fẹ́ fún títí òní. Éfésù orí 5 mú kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún, ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkarùn-ún. Ó ní nítorí náà ẹ máa ṣe àfarawé Ọlọ́run bíi àwọn ọmọ ọ̀wọ́n. Ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa, tí ó sì fi ara rẹ̀ fún wa lé ọrẹ àti ẹbọ fún Ọlọ́run fún òórùn dídùn. Ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èérí tàbí ojúkòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́ bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Ìbá ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀, àwọn ohun tí kò tọ́, ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Ẹsẹ̀ ìkarùn-ún ó nítorí ẹ̀yin mọ̀ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójúkòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ìjọba ti Ọlọ́run. Ìjọba Kristi àti ìjọba ti Ọlọ́run. Ẹsẹ̀ wúrà wa òun náà ni ti àkọ́kọ́ tó sọ pé nítorí náà ẹ máa ṣe àfarawé Ọlọ́run bíi àwọn ọmọ ọ̀wọ́n. Olùkọ́rọ̀ yìí ó ń gbà wá níyànjú láti máa ṣe àfarawé gẹ́gẹ́ bíi àwọn ọmọ tó jẹ́ ọ̀wọ́n. Eléyìí túmọ̀ sí pé ọ̀wọ́n ọmọ wà, ojúlówó ọmọ wà, ọmọ lásán sì wà. Ọ̀wọ́n ọmọ wà, ojúlówó ọmọ wà, ọmọ lásán sì wà. Ẹsẹ̀ àkọ́kọ́ yẹn ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ o. Ìgbé ayé wa jẹ́ ìpalẹ̀mọ́ wa tàbí ọ̀nà àbáyọ sí àti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìgbé ayé wa ní gbogbo ọjọ́ ayé wa, ní gbogbo ọjọ́ tí a ń kà sí wa lọ́rùn gẹ́gẹ́ bí ọjọ́ tí a gbé tàbí ètò kù tí a ó gbé, ó jẹ́ ìpalẹ̀mọ́ àti ọ̀nà àbáyọ sí ibi tí a ó padà sí. Bàbá kan náà kọrin kan lórílẹ̀‐èdè yìí, ó ní ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn ayé, ǹjẹ́ tí o bá mọ bẹ̀ kó o sọ. Bí ènìyàn bá mọ ibi tí ó ń lọ, bí ènìyàn bá mọ ibi tí ó fi àdàgbà ètò ayé rẹ̀ rọ̀ sí, ó yẹ kó mọ̀ dájú wípé ìgbé ayé ibẹ̀ ló yẹ kó o máa palẹ̀mọ́ láti gbé. Òyìnbó ń pè ní rehearsal. Ìyẹn ni pé nírú àkókò yìí you ought to rehearse
where you want to spend your eternity. Ó gbọ́dọ̀ máa ṣe wọ́n ní ijó tábàjó ní gbangba ọ̀rọ̀ láti kọ́kọ́ gbé yẹ̀wò. Now, ìpalẹ̀mọ́ rẹ láti padà sí ìjọba ọ̀run, láti padà sí ilé ayérayé, èyí tó túmọ̀ sí wípé àjèjì ni èmi àti ìwọ jẹ́ nínú ayé yìí. Bí o bá sì palẹ̀mọ́ láti padà síbi tó o ti wá, o kàn ń tanra rẹ jẹ ni o. Wọ́n ní bí èèyàn bá kú, òun lè sinmi lára ìrìn àjò mìíràn. Ìgbé ayé wa tàná, ìgbé ayé wa tòní tá ń gbé lọ́wọ́lọ́wọ́ àti ìgbé ayé wa ti ọ̀la, òun ni yóò sọ nípa ibi tí a ó padà sí. Eléyìí tí olùkọ̀wé yìí sì ń sọ fún wa wípé kò sí bí a ṣe lè ṣe bí a ò bá ti gbé bí Kristi, ẹnìkan ṣoṣo tí a lè fi tí ó lè tó yé wa, tí a dẹ̀ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ yìí nínú gbogbo ẹni tó ń kú ó wà ní ọ̀run. Ẹni tó lọ sí ọ̀run tó lọ pèsè àyè sílẹ̀ fún wa, ó wá sínú ayé yìí, ó ṣàlàyé bá òṣèré tá ò fi débẹ̀. Ẹ wo, àwọn kan sọ pé kò sí ọ̀run, pé ọ̀run ò dájú. Gbọ́ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní àkókò yìí, bí àwọn èèyàn kan bá sọ pé ọ̀run ò bá dájú, má mà gbọ́ tiwọn. Ìwọ tẹ̀síwájú nínú ìgbé ayé ìwà mímọ́ rẹ. Ìwọ tẹ̀síwájú nínú ìgbé ayé ìpalẹ̀mọ́ bí ẹni pé ọ̀la gangan ni a ó rí Jésù Kristi. Orin ẹni mo fẹ́ rí Jésù kí n máa wo ojú rẹ̀. Ǹjẹ́ ìwọ náà, ǹjẹ́ ò ń palẹ̀mọ́ láti rí ojú rẹ̀? Ǹjẹ́ ìgbé ayé rẹ o tún rí bí ẹni pé ò ń gbé gẹ́gẹ́ bí Kristi ṣe gbé nínú ayé yìí? Bíbélì sọ fún wa wípé ó wá sínú ayé yìí, ó gbé inú ayé yìí láìsí àbàwọ́n, láìsí ẹ̀ṣẹ̀ kankan. Nígbà tí a mú lọ síwájú adájọ́ sọ wípé èmi rí arákùnrin yìí, èmi ò rí ọ̀ràn kankan ní ọrùn rẹ̀. Ó túmọ̀ sí pé bí ènìyàn ó bá gbé ní ọ̀run ayérayé, ọ̀run rere, ó túmọ̀ sí pé yóò gbé inú ayé yìí láì dẹ́ṣẹ̀. Yóò gbé inú ayé yìí gẹ́gẹ́ bí Kristi wá ṣe wá, tó gbé ní àwòrán ènìyàn tó sì ṣe àṣeyọrí. Lórúkọ Jésù, ìpòǹgbò èmi àti ìwọ láti lọ síjọba ọ̀run, Sátánì ò ní kékúrú mọ́ wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ti àárọ̀ yìí ó ń pàkíyèsí wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, pàápàá jùlọ láti máa gbé ìgbé ayé èyí tó jẹ́ ìwà bí Ọlọ́run. Ìwé Tímótì ló sọ fún wa wípé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Kí ni àwọn ìwà bí Ọlọ́run? Ìgbé ayé èso ti ẹ̀mí mímọ́, ayọ̀, ìpamọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe yànnàná rẹ̀ fún wa. Èyí tó túmọ̀ sí pé bí ènìyàn bá ti gbé nínú ìgbé ayé ti Kristi, yóò gbé ìdàkejì rẹ̀. Ẹ jẹ́ ká lọ wo báwo ni ìwé Éfésù yìí ṣe ṣàlàyé rẹ̀ fún wa ní ẹsẹ̀ ìkẹta. Ó ní ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èérí tàbí ojú kòkòrò. Ó túmọ̀ sí pé bí ènìyàn bá lójú kòkòrò, mọ̀ pé Jésù Kristi ló wà lójú kòkòrò. Ó ní kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́, ṣùgbọ́n lọ́wọ́ yìí ohun tí Sátánì fi ń gbé ọ̀pọ̀lọpọ̀ lọ sí ọ̀run àpáàdì, òun ni ojú kòkòrò. Àdà wọ́n ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ẹnìkan pè mí lójúmọ́ òní, ó ní àlùfáà ẹ kú iṣẹ́ Olúwa yóò máa sọ agbára dọ̀tun. Mọ ìdáhùn tó wá sí mi lọ́kàn ni, ǹjẹ́ àmọ́ tọ́lọ́run fi ṣe báwa kàn gbìyànjú ni? Àṣepé ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ọ̀rẹ́ mi kan náà máa ń fọ̀rọ̀ yẹn dáwẹ́wà. A sọ wípé Ọlọ́run ló ń ṣiṣẹ́, àwa là ń náwó iṣẹ́ rẹ̀. Bó o bá ṣiṣẹ́ ọwọ́ tó bá rí ṣe, Ọlọ́run ló fún wọn ṣe. Bó o bá ṣiṣẹ́ ọwọ́ tó bá yanjú, Ọlọ́run ló bá ọ ṣe, kì í ṣe wọ fúnra lára rẹ̀. Èyí tó túmọ̀ sí pé o gbúdọ̀ máa kọ́ láti gbé ìgbé ayé aláìlójú kòkòrò. Ẹsẹ̀ kẹrin ní ìbá ṣe ìwà ọ̀bùn, a kò fẹ́ láàrin yín.
kí làwọn ìwà ọ̀bùn? Ìpànìyàn, ìbọ̀rìṣà. A ti rí àwọn oríṣiríṣi tí wọ́n sọ wípé ó ń ṣẹlẹ̀ láàrin ìjọ tó jọmọ́ ìbọ̀rìṣà, tí ìbá ṣe kó jẹ́ nǹkan ìtìjú kí ènìyàn máa sọ wípé òun ran iṣẹ́ Olúwa lọ́wọ́ nípa dídarapọ̀ mọ́ àwọn agbénisọ̀rọ̀, agbéniṣòwò, àwọn agbénipa. Wọ́n bi léèrè, ó ní òun ń ṣe láti fi ran iṣẹ́ Olúwa lọ́wọ́ ni. Ṣe rí wípé òpè lóru ẹni bẹ́ẹ̀. Ìgbé ayé ọ̀bùn, ìgbé ayé ojúkòkò ó kún fún ọ̀pọ̀lọpọ̀. Ó ní àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti sọ ọ̀rọ̀ Ọlọ́run di ẹ̀fẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ á mú ọ̀rọ̀ Ọlọ́run níbi tí ọ̀rọ̀ Ọlọ́run yẹ kó jẹ wá lógún tó. Ṣé lọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ti ẹ̀ wá gba àwọn ẹlẹ́fẹ̀ láàyè láti wá máa fi pẹpẹ Olúwa níbi tí ọ̀rọ̀ ìgbàlà ti ń jáde, láti sọ di ibi tí àwọn ẹlẹ́fẹ̀ tí wọ́n ti ń ṣẹ̀fẹ̀. O ò nífẹ̀ẹ́, o sì ló fẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún wa pé Ọlọ́run ní ìfẹ́. Ohunkóhun tó bá ti yàtọ̀ sí ìgbé ayé tí Kristi Olúwa wá fẹ́, ẹgbẹ́ ẹsẹ̀ tó gbẹ̀yìn. Nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí ó ní nǹkan ní ìjọba Kristi àti ìjọba Ọlọ́run. Bó bá jẹ́ abọ̀rìṣà, o lè díjọba ọ̀run. Bó bá jẹ́ olè, o lè díjọba ọ̀run. Bí o bá ń pànìyàn, o lè díjọba ọ̀run. Bí o bá ń ṣe rédíò, o lè díjọba ọ̀run. Bí o bá mu ọtí tó mu àmúdànù sínú gọ́tà, o lè díjọba ọ̀run. Gbogbo ìwà ọ̀bùn, ìwà èrí, ojú kòkòrò, gbogbo àwọn nǹkan wọ̀nyí, bí ènìyàn bá ti ń farahàn nínú ayé rẹ, o gbé ìgbé ayé Kristi. Ojú wo ló wá fẹ́, ibo ló fẹ́ lajú sí nígbà tí ọlọ́jọ́ bá dé? Nígbà tí àkókò bá kọ lẹ́yìn rẹ, níbo ló lajú sí? Ó ṣe pàtàkì fún ọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti gbé bíi ti Kristi. Àkọ́kọ́, máa gbòǹgbẹ láti máa tẹ̀síwájú. Ẹ̀ẹ̀kejì, béèrè fún agbára láti tẹ̀síwájú. Ẹ̀ẹ̀kẹta ni wípé jẹ́ olùgbọ́ràn sí ọ̀rọ̀ náà. Lákòótán, fi ọ̀rọ̀ Kristi ṣe àṣàrò, àṣàyàn àti àsíá rẹ. Fi ọ̀rọ̀ Kristi ṣe àṣàrò, àṣàyàn àti àsíá rẹ. Eléyìí ni ó ràn lọ́wọ́ jùlọ láti lè tẹ̀síwájú. Eléyìí ni ó ràn lọ́wọ́ jù láti máa gbé ìgbé ayé. Ọ̀rẹ́ òtítọ́ ni, o ò lè gbé ìgbé ayé rẹ̀ kó jẹ̀bi níbi kankan. Ìbáṣepọ̀ wa pẹ̀lú ara wa ó ní ṣe pẹ̀lú ìgbé ayé wa gbígbé gẹ́gẹ́ bí Kristi. Kristi ló wá gbé nínú ayé yìí, kò sì ṣe ẹnì kankan. Fífi ìfẹ́ hàn ó ṣe pàtàkì jù. Kínú láti dàbí Kristi, èyí yóò ràn lọ́wọ́ jùlọ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìjọba ọ̀run ò ní sọnù mọ́ ọ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, Ẹ̀mí Mímọ́, gba ọpẹ́ wa. A ti gbọ́rọ̀ ìyè yìí, ọkàn wa sì ti gbọgbẹ́, ràn wá lọ́wọ́. Wá tún wa ṣe o. Ẹnìkan gbọ́, ó ti pinnu lọ́kàn rẹ̀ láti máa tẹ̀lé ọ, láti máa gbé àgbélébù rẹ̀, láti máa gbé ìgbé ayé èyí tẹ́ fi ṣe àpẹẹrẹ fún wa. Mo béèrè fún Ẹ̀mí Mímọ́, èyí tó ṣe ìlérí pé yóò máa kọ́ wa ní ohun gbogbo, tí yóò máa rán wa létí ohun gbogbo tí ó ti kọ́ wa. Olúwa fún irú ẹni bẹ́ẹ̀ ní Ẹ̀mí Mímọ́ rẹ̀. Ẹni náà láàárọ̀ yìí ó yẹ kó gba agbára Ẹ̀mí Mímọ́. Mo gbàdúrà ìpèníjà rẹ yẹn tí ò jẹ́ kó rojú ráyè sin Ọlọ́run láti wákàtí lọ. Bí o bá gbàgbọ́, lórúkọ Jésù òpin débá. A dá ọ padà nípa oore ọ̀fẹ́ sí ojú ọ̀nà ìyè náà. Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ o fún àǹfààní tí ẹ tó fi fún wa láti bá wa pé nínú ètò oore ọ̀fẹ́ fún títọ́jọ́ tòní. Ẹ má gbàgbé o, ẹ bá wa tẹ àmì pupa yẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ òkè yẹn ti tẹ́. Ẹ ṣé àdúpẹ́. Ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Ẹ rí dájú wípé ẹ ò ti aládàáni kan wò. Ẹ pe àwọn ẹbí, ẹ pe àwọn ará wọn tọ́nà wọn bá jìn. Ẹ rí i pé ẹ pín pẹ̀lú wọn. Kẹ̀sì rí wípé ẹ ń fi àwọn àtẹ̀ránṣẹ́ àti àtẹ̀jíṣẹ́ ìwòye yín lórí àwọn ètò yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan. A ó pàdé o lórúkọ Jésù Olúwa wa, àmín.